jẹ́ gbogbo jẹ́ tẹ̀sí pápáni ọmọ pápáni lọ́wọ́ ní kẹta náà ìgbàlódé ọmọ ìwà wáyé ayé orí ìtẹ́ orí òkè orí ìyànjú. báńkì ti ní jọ. báńkì ó jẹjẹ ìyàwó ni. gbogbo ibi tó olóyún la máa di. a máa dín gbogbo àti ilé ọmọ ẹ náà. yẹ gbọ́ sí ta. mo ti gẹ́ẹ̀tì fídíò sa set-up ni ẹ̀mí nílò pè mí pé táàpù kan jò àtòkiri kan sun jáde mo wá ní kí n lọ wò ó bó ṣe gbàgì mọ́ mi nìyẹn òun ló rèpù mi sà. ẹgbẹ́ tẹlifíṣàn jọ. ẹgbẹ́ tv. nígbà mọ́ra nígbà mọ́ra tẹlifíṣàn 6,800. 16 years ago. kọ̀kọ́. ẹ ká sọ máa o ẹ jọ ṣe ní chẹ́ǹjì. ó ti gbẹ́jú lọ́wọ́ ní ìṣèbájọ́ níní ẹ kémi náà mú dání díẹ̀. ẹ ó yẹ yẹn dìímú díẹ̀ kémi náà dìímú díẹ̀. bẹ́ẹ̀ ṣe ró tó yìí ládùúgbò múra yín bó ṣe lè tó yìí 50 naira máa ní. ṣé rí gbogbo owó àfọlẹ̀ pátápátá gbogbo owó àwọn tó ń bá yín dalẹ̀ nù mo ti wá ní ẹnìkan tí mo fẹ́ kó máa gbà láàrin Madam Maniya. praise the Lord. àti mo pé ọmọ jí o owó olè o ẹ mú dání tẹ́ bá ti ń bọ̀ àǹtí Suzy. ẹ fún mi ní 200. ẹ jẹ́ ká ṣe báyìí ẹ fún mi 300.